tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé lóko àti lẹ́yìn odi mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ kú déédéé wòyí àkókò lè dàgbà jọ ń bá káàkiri kò ní burú fún yín o bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún yín láṣẹ tètùmọ̀ràn mo kí yín pé ẹ kú kó lè dàgbà jọ ń bá kiri orúkọ mi ò yí padà Asiwaju yín rẹ̀ Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá ń jẹ Ògbómọ̀ṣọ́ màá mọ̀ sọ pé èmi lọmọ òsùnú ilé ògbàdàn ọmọ ńlásà ògbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ òye tẹ́bí àrídìí ògo ológun ọ̀kàkà mójóbi míyangìlẹ̀rẹ̀ ó kí gbogbo wa káàbọ̀ sórí ìkànnì amóhùnmáwòrán òjìrèbí OJB TV ẹ̀ka èdè abínibí níbẹ̀ la fi kalẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí à ń dá ara bàbá ara gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa ẹ jẹ́ ká sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwa lètò ètò tá a ti ń yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ ní gbogbo ọjọ́ mẹ́jọ kí ni nǹkan tí a fẹ́ yànnàná ẹ ti mọ̀ rí pé àrà ọ̀tọ̀ ni ètò ti tèmi gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ pé tá a bá ti sí kànnì agbára òde la wà níbi tí a ti mú ètò ti tèmi wá gẹ́gẹ́ bí ẹ ti ṣe ń wo àwọn ètò ọlọ́kan òjọ̀kan lórí ìkànnì wa ìlú Ìlóbí níbẹ̀ la wà níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún Ifá gbogbo wa àti rí àti mọ bí ó ṣe ń lọ bí wọ́n ti ṣe ní èní tí wọ́n ṣe lánàá àti gbogbo ètò bí wọ́n ṣe ń bá ètò bọ̀ ṣùgbọ́n nǹkan tí a fẹ́ tẹ́ pẹpẹ rẹ̀ lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa pẹ̀lú àlejò mi lọ́jọ́ ti tòní ó ní kí ni pàtàkì ọdún Ifá kí ni pàtàkì ọdún Ifá nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò tí àjọ yànnà náà tí gbogbo wa ó sì rí ẹ̀kọ́ kan sí méjì kọ́ kódà ẹ̀yin tí ẹ mọ́ fi ojú àbùkù tẹ́ fi ń wo ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ẹ̀ náà lájọyẹ̀ lọ́jọ́ tòní àmọ́ ibi tí gbogbo ẹ̀ tó dé pẹ̀lú àlejò mi ọ̀yá ẹ jẹ́ ká lọ kàlùbá tó àlejò wa ẹ kú déédé wòyí ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa ẹ bá wa dárúkọ yín fún àwọn tí ó ń wò yìí tán wo gbogbo wa nínú ilé lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ṣé olóòtú mo kí n gan ẹ ṣé gẹ́gẹ́ bí ẹ ṣe ti ń bá lọ ẹni ẹ wà ní ìlú Ìlóbí so orúkọ tèmi kò yí padà ọmọọba QOWIY AJIBADE Akanji Adémọ́lá bàbá òòṣà gbogbo Ìlóbí fàgàtà ẹ ṣé mo kí ẹ kú iṣẹ́ Olúwa gbogbo bí ẹ ti ń tò Ọlọ́run jọ máa gba títò ó dẹ̀ kí iléeṣẹ́ yín náà pé wọ́n kú iṣẹ́ takuntakun iléeṣẹ́ náà ò ní bàjẹ́ iléeṣẹ́ náà ò sì ní dúró kò ní jóná lágbára lẹ́gbọ̀n rẹ̀ lágbára àjàkúbalẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ohun tí wọ́n ń pè ní à ń ṣe ọdún Ifá à ń ṣọdún ẹgbẹ́ à ń ṣọdún Ọ̀ṣun à ń ṣọdún Ọbàtálá à ń ṣọdún Ọbalúwayé à ń ṣọdún Ṣàngó à ń ṣọdún Ẹrẹ̀lẹ̀ gbogbo nǹkan láyé ni Ọlọ́run fúnra rẹ̀ ti tò ó Ọlọ́run ti tò gbogbo nǹkan ẹ̀ láyé àwa tá a wá délé ayé àwa la wá fẹ́ sọ ilé ayé di ohun tí ò létò ọba tí ó ti tó nǹkan ẹ̀ ó jẹ́ kó yé gbogbo wa pé lásìkò àti àkókò nígbà tí Ọlọ́run fúnra rẹ̀ ètò inú ayé tó ti ṣe fúnra rẹ̀ àwọn nǹkan tá a dáyé bá tí ó sì ṣe yí padà tí ó ṣe yí kò òun ni ọ̀rọ̀ à ń ṣọdún Ifá à ń ṣọdún ẹgbẹ́ à ń ṣọdún Ògún ẹ má lè lẹ́tù fún ikọ̀ tó ń gbómi àwọn nǹkan tó kó sẹ́ni ti pọ̀ díẹ̀ so ṣe rí gbogbo nǹkan láyé àsìkò ni èyí táwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí
a ti bẹ̀rẹ̀ láti on the 26 oṣù yìí láti 27 28 29 a máa bá lọ ó di on the 3 December ká tó parí ẹ̀ oníkálukú ọlọ́dọ̀kùn ti ní ọjọ́ kan fún ọjọ́ kọ̀ọ̀kan tá a máa ń ṣe àwọn ètò wa ṣùgbọ́n wo tí ó pọ̀ jù ń bẹ̀ láà ń ṣe lẹ́nu èní ni à ń ṣe ọdún Ifá tí à ń bọ Ifá tí gbogbo èèyàn tó dẹ̀ ní Ifá tó jẹ́ ọdún Ifá lọ́dọ̀ wa tán náà wá lájọ ń ṣe ọdún Ifá yẹn torí pé àwọn àgbàlagbà ní òòṣà tó bá ń gbé ní èèyàn máa ń sìn ní èèyàn máa ń dúró tì ní òòṣà tí ò bá gbé ní la yẹ fún ètò òòṣà tó bá ń gbé ní a máa ń dúró tì ní. Mo dẹ̀ dúpẹ́ ó ti pé 16 years báyìí tí bàbá tó bí mi tí mo jogún iṣẹ́ yìí lọ́wọ́ ẹ̀ tó ti jáde láyé láti 15 years lèmi àti àbúrò mi tí ń ṣe ọdún yìí tí Ọlọ́run ò dẹ̀ ká ṣubú tọ́lọ́run ò jẹ́ ká ṣubú tí àwọn orúmọlẹ̀ náà tí wọ́n dẹ̀ fi wálẹ̀ tó dẹ̀ ń ṣàbòrí wa pàtàkì ọ̀rọ̀ mi ni pé ohun tí wọ́n ń pè ní Ifá tí wọ́n ń pè ní Ọ̀rúnmìlà ọdún nìkan lómẹ́ni tó máa la o ṣùgbọ́n atọ́nisọ́nà ni òun ni gbákejì Elédùmarè ló máa jẹ́ ká mọ̀ bí tí ẹ̀dá ń lọ tẹ́lá dé dúró ẹ̀rí pé òṣùpá nínú yẹn ó kọ́rin kan ó ní tásìkò ẹ̀dá ọba tí tó ọ̀rọ̀ gbèsè ayé kò níye ṣùgbọ́n tásìkò ẹ̀dá bá wà ń tó bọ̀ ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀dá má dàbí dán àmọ́ dàbí àrà tó bá dáwọ́lé gbà yẹn gbogbo yóò má dàbí dán ni a máa bọ́ sí ni bẹ̀tẹ̀ Ọ̀rúnmìlà òun ló máa fi wá mọ̀nà àwọn nǹkan tá a lè má ṣe tá a lè tètè bọ́ sínú tá a lè tètè jẹ́ èèyàn nínú ayé àwọn ọ̀nà tá a lè rìn bóyá orí la máa bọ ni o Ṣàngó la máa bọ ni o Ọya ni o ayédè nìyí sìn àbúrò àṣọdún Ifá ni ó dẹ̀ máa jẹ́ kó kálukú mọ àlámùrí ẹ̀ bí yàtọ̀ fún pàtó jẹ́ pé èèyàn ń jẹ́ téèyàn gbọ́dọ̀ máa jẹ bóyá ń fàdéwọ́ sínú ayé èèyàn ọ̀nà máa jẹ́ ká mọ̀ wọ́n ní Ọ̀rúnmìlà ó mutí àwọn olùfà kọ̀ọ̀kan ló ti ní bó ṣe bá lọ nínú fáàmì yẹn wà sẹ́ pé ó gbọ́dọ̀ mutí ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ mutí bẹ́ẹ̀ náà ni àwọn ẹsẹ̀ Ifá yẹn ìkọ̀ọ̀kan yẹn ló ní protocol títí ẹ̀ ló dẹ̀ ní gbogbo àwọn nǹkan tí ó bá mu àti tí ó bá mu tó bá ní kè èèyàn tẹ fáwọn gbódùn ó jáde ọkọ̀ gbódùn wọ́n lè sọ pé bóyá ókè o wọ́n wá ní òṣùwà méjì gbìyàn ẹ tó òṣùwà méjì bá bí ó gbọ́dọ̀ mẹ́sọ̀ ẹni ẹ̀ gbọ́dọ̀ má kírun nínú constitution yẹn tẹ́ni yóò bá kírun á máa fẹ́ tiẹ̀ kó jẹ́ abaláwo jù bẹ́ẹ̀ lọ ẹ kó tó méjì ló bí ó gbọ́dọ̀ má kírun tó tó bá kírun ó ti wà nínú nǹkan yẹn pé ó máa jẹ́ àdánwò fún so tó bá ti jẹ́ Christian náà lẹ́nu yẹn irú ẹni bẹ́ẹ̀ tó ń tẹ bá fún tẹ́kọ̀ tó méjì ló bí yẹn ó gbọ́dọ̀ mú láti máa ṣe ṣọ́ọ̀ṣì láti máa jọ́sìn fún Ọlọ́run dáadáa so gbogbo nǹkan tí abáláyé ń tà ń ṣe yìí àwọn èèyàn tí wọ́n gbà tí wọ́n wá ẹlòmíì babaláwo ni àáfàá ni babaláwo ni oníṣègùn ni bẹ́ẹ̀ babaláwo ni ẹ́ tí o jogún ẹ̀ ni bẹ́ẹ̀ bó o jogún ẹ̀ ǹjẹ́ o kọ́ ok bàbá tó bí ẹ kó tó ṣe nìyẹn o jogún ẹ̀ lọ bàbá yẹn ni ǹjẹ́ àwọn ọdún mélòó ló fi kọ́ ọ bàbá yẹn ọdún mẹ́rin ló fi gbàdá bàbá yẹn ẹ̀rọ pọ̀lọpọ̀lọ mi wọ́n ní à ẹgbẹ́ báyìí wà nídìílé wọn àbíkọ́ lọ́jọ́ kò tí kò nídìílé wọn ó bọ̀ lọ́jọ́ kò sí lóòótọ́ ni ṣùgbọ́n ló ẹni ẹgbẹ́ òtún máa wá àwọn tó ní mọ̀ lórí nǹkan yẹn láti lọ kọ́ lọ́dọ̀ wọn kí ìmọ̀ yẹn lè bá tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ mi ó jogún rẹ̀ lásán ni oníṣègùn dáàdì mi ṣe ó ti wá rí pé wọ́n ti kọ́ kí nípa sínú ìwé eléyìí òṣòlẹ̀ ló ṣiṣẹ́ fún eléyìí kí wọ́n ṣiṣẹ́ fún àwọn bá gbọdọ̀ àtijọ́ yẹn àwọn bá yẹn pọ́n dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti kọ́ tí wọ́n kọ́ pé lẹ́gbẹ́ wọn nínú ìlúlọ́gbọ́ ẹ̀yẹ́ ń gbé èmi tí wọ́n ṣẹ́kù sínú dáàdì mi pàtó wà láyé ọ̀rọ̀ máa ń fọ̀nà kẹ́ káwọ́ rẹ̀ kó jẹ nínú rẹ̀ ó náà ṣe mọ̀ta máa ń ṣe gbà yẹn
abáṣe yẹn lọ bí àwọn mẹ́ta làwọn mẹ́ta ń kọ́ lọ́mọ sí àbáwọn mẹ́rin ó lè àwọn mẹ́ta àbáwọn mẹ́rin yẹn ó lè wọ gbọ́ngàn àwọn ọgbọ́n aníṣẹ́ iṣẹ́ táà ń jó yẹn ó ti mọ̀ kó tó bá fi kún táà ní mọ̀ so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa rí inú ìwé la máa rò pé àti ṣe àwa ṣe àní kò dáa so ifá wọ́n máa ń jẹ́ kí ẹ̀ mọ̀nà ní o kò ń ṣe gbogbo àwọn èèyàn wọ́n ṣògùn owó ẹlòmíì ifá ẹ̀ máa láti gbà tó bá ti fẹ́ tẹ báyìí tó ti wọ gbódù lọ́nà ń gbé kò lè ṣògùn owó irú ẹ̀ bẹ́ẹ̀ náà ìwàkúwà tó bá ti lọ wá ó máa padà lédè kúrì náà ni so gbogbo ẹsẹ̀ ifá kọ̀ọ̀kan ló ti ní sótọ́ pòsíṣẹ̀ sí ẹ̀ láti lè máa fọ́lù ẹ̀ so ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ni pé gbogbo wa náà là ń sáré afẹ́lò jẹ́ẹ̀tì afẹ́kọ́lé epo afẹ́kọ́gbà afẹ́kẹ́yàn fi sùúrù ṣe gbogbo ẹni tó bá wà nílànà ọ̀ṣẹ̀ṣe tó bá wà nílànà pé fàníyàn ọlọ́ṣun ni ẹ ọlọ́yà ni ẹ gbọ́dọ̀ ṣe sùúrù gbogbo ẹni tó bá ṣe ìdání kò gbọ́dọ̀ jẹ́ lọ́kànjúwà kò gbọ́dọ̀ jẹ́ oníwàràwàrà èèyàn so tó ní díẹ̀ yìí àmọ̀fálẹ̀ ni tó bá di lọ́la a máa bọ̀ ṣùn à ń lọ sódò a fẹ́ lọ bá omi sọ̀rọ̀ torí bí àbá wà láyé kò sọgbọ́n tí ò ní mú mi tí ò bá sì mú mi á gbómi wẹ̀. ẹni kò ibò mi sọ. sọta ẹ ṣe thank you olótù so a máa lọ gbódù sọ̀rọ̀ la ìdájí lọ́dún yìí o gbọ́dọ̀ àmọ̀dún kójú báyìí lọ kájúlé lọ so ìdíwájú ọ̀tún la abẹ̀rẹ̀ àyẹ̀ni ti ara gbó ṣọdún ara gbó nítorí pẹ̀lú ara gbó kò yọ ọ̀pọ̀lọpọ̀ míì. ó tiẹ̀ wá nù ìbéèrè kan tí máa béèrè ìwọ ní ẹ jẹ́ kí n sáré kan kí n lọ sí kẹ̀lẹ́ sí lápapọ̀ kí ni nǹkan tí wọ́n ń pè lálára àti pé kí ló dúró fún bó ni èèyàn ṣe lè mọ̀ pé ọmọ ẹgbẹ́ alára gbólò. ẹ ṣe olótù mo ti sọ lẹ́ẹ̀kan síwájú ọ̀rọ̀ mi pé ọ̀run mi lọ́la fi ní mọ̀nà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ míì yóò máa ṣiṣẹ́ bóyá iṣẹ́ tẹ́ni yẹn ń ṣe yẹn bóyá ohun tí láti òde ọ̀run ẹlẹ́dàá ẹ̀rọ mọ̀ṣẹ́ yẹn kò mọ̀ bóyá kò rọ̀ mọ́ kò mọ̀ àwa máa ṣiṣẹ́ yẹn àwa dàbí ní pé kò mọ̀ṣẹ́ yẹn ṣe àwa máa ṣiṣẹ́ yẹn àwa kò mọ̀ ṣe ṣe rí ohun tí wọ́n ń pè ní ẹlẹ́gbẹ́dé mo máa sọ fún everybody pé mo lè máa sọ bẹ́ẹ̀ mo mọ fá o mo lè mọ ṣọ̀gbó o ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ pé alára gbó ẹlẹ́gbẹ́dé bàbá èèyàn tí ò fọwọ́ ta mísà yìí ló múra dé o torí kan tí mo rí lè gbé bàbá mi tó fèsì ara tí mo dẹ̀ gbani pé tó bá ń kẹ́ ẹ̀ẹ́dínlógún ẹ̀ mo ti mọ̀ pé yẹ́sì dáadáa ni gbọ́ mi ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tó máa ṣẹlẹ̀ ni pé bí obìnrin ṣe lẹ́gbẹ́ bẹ́ẹ̀ lọkùnrin náà lẹ́gbẹ́ olùkọ́ àwọn ọ̀gá àgbàjẹ́ lámọ̀ pé wọ́n ní wọ́n ti ṣe ẹ̀rí mọ́nà sọ́nà rẹ̀ ó ní bàbá tó ń bẹ lọ́rùn dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí adájọ́ ṣe wà lẹ̀ fún wa lórí ọ̀ṣọ́ wa lónìí torí wọ́n ti ṣe láyé bẹ́ẹ̀ ni wọ́n ṣe lé ọ̀run lábọ̀ forúkọ rẹ̀ nígbà tíjọba rẹ̀ dé ìfẹ́ tẹ́lẹ̀ láyé láyé so ṣẹ́ni pé wọ́n fúnra rẹ̀ ọbẹ̀ ètò ni ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ máa jẹ́ pé láti òde ọ̀run pàtàkì wà ní ayé láti ní àdéhùn májèmú lóde ọ̀run tó ń jásí pé tí àdéhùn yẹn nílé ayé táà bá lè máa mú àwọn sàárà àwọn tó ká máa mú ṣe ẹ̀rọ bá máa fáwọn aṣọ máa gbọ́ ní káwọn yàn sàkà kò sí kí wọ́n pè nínú àlùbáàn ohun tó ń pè ní sàkà wọn ni pé ṣètọrẹ àánú tó gbé tó bá tọrọ àánú tó ṣe fún yàn ọ̀nà àrígbà so ṣẹ́rí ohun tó ń pè ní ẹlẹ́gbẹ́ ó rọ̀ mí ẹlẹ́gbẹ́ pọ̀ gan ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ṣàfà àwárí àwọn ọmọ pé ẹlẹ́gbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́ ní lágbájá ẹlẹ́gbẹ́ níta lò mo ní máa ń kọ́ lọ́wọ́ nǹkan tó fẹ́ mọ̀ mí jọ́ mi gbọ́dọ̀ mọ̀ sọ fún wọn bí oníwà láyé tàlà bàbá ẹ gbọ́dọ̀ ṣoògùn láyé tẹ́ máa fi kú ṣùgbọ́n tẹ́ bá ti máa gbìyànjú ẹ jẹ́ ká máa yí lẹ́ ẹgbẹ́ kan pé ẹgbẹ́ kalẹ̀ fún yín kẹ́ máa tọ́jú àwọn ẹgbẹ́ yín ẹ máa ṣèwádìí lọ́wọ́ fa kí lè fi gbọ́ ẹgbẹ́ ṣé kuru ni ṣàkàrà ni ṣóyin ni ṣáàdùn ni ṣófúlójú ni ṣóbùkọ ni ṣórógbó ni ṣóbì ni
ọdún bàbá yẹn ti bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ gbogbo bàbá yẹn lọ sẹ́yìn bàbá yẹn fúnra rẹ̀ nínú ọdún agbọ́dá fẹ́ ṣe ó péré lọ́tọ̀ fúnra rẹ̀ ni o ẹgbẹ́ ìgbé ó gbé òun gbé kò ṣe pé kíní kan òun rí òun dùjú bẹ́ẹ̀ so òun tó ń pè ní ẹlẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ míì bí tí wọ́n fi mọ̀ pé ẹgbẹ́ ń dààmú òun àbọ̀ òun lẹ́gbẹ́ mo lè sọ ọmọ mẹ́ta ń sísà olótù ẹ bá fún mi láyè tí a bá fẹ́ràn pé lágbájá ẹgbẹ́ ń dààmú èèyàn pé ẹgbẹ́ ń ṣe ẹgbẹ́ ló ń disturb ẹ̀ àwọn ẹgbẹ́ òun ló ń disturb ẹ̀ ó sì wà lọ́kùnrin ló wà lóbìnrin o ẹlòmíì àrí pé àná òun tọ́jú owó á di owó àná òun tọ́jú owó yẹn òun tọ́jú ẹ̀ kò sí ọmọ kó wọn bẹ ọ ẹbí kò mọ tó tọ́jú ẹ̀ sí wọn máa pa àlọ́kọ̀ àwọn yẹn wọn yẹn lè di ara bí ẹlẹgbẹ́ ṣe máa mọ̀ nìyẹn ẹlẹgbẹ́ lọ́kùnrin a máa ṣe ẹsẹ̀ pọ̀lọpọ̀ míì débi pé tó bá tásìkò àti márì á bọ̀rọ̀ pé tóun bá ní girlfriend lè bí wọ́n jọ ṣe 3 months ìwà lọ atúnmí atúnlọ ọ̀pọ̀lọpọ̀ wọn aláyé ló ń ṣe àwọn ènìyàn lè gbódúlé kan ní rárá bá bá ṣàṣàjà irú ẹni bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ òjì ọ̀run ló ń dààmú ẹ̀ ṣùgbọ́n láti lè mọ̀ kọ́lọ́hún jẹ́ ká rí ẹni lè bá rìn jẹ́ ká rọ́ lóòótọ́ láyé wọn jà bọ́ sọ́wọ́ àwọn fọ́n náà tó lọ́pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹlòmíín náà mọ̀ pé bàbá ìlú ń ṣe òbẹ̀sì òun fẹ́ lọ ṣe pẹ̀lú àwọn tó bá ṣe wọn ò ní ṣòótọ́ pẹ̀lú ẹ̀ ní ohun tó kàn ṣe fún wọn ní ṣe ẹlẹ́dòmíín náà bí a tó bẹ́ẹ̀ rìnrìn àjò bẹ́ẹ̀ bá ti travel wọ́n ṣe wọ́n gbé pálí ẹ̀ wọlé ọkàn fẹ́ wọ́n gbé pálí ẹ̀ wọlé òyìnbó fún físà wọ́n á lẹ̀ wọlé ẹlòmíín ti ṣoògùn nínú kọ́ńsó àrùn pé ẹlú ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ ẹgbẹ́ fún ẹ jẹ́ ká ẹgbẹ́ nílẹ̀ fún. àwọn ohun tí ó yẹ pọ̀lọpọ̀ láyé ni pé bẹ́ẹ̀ ṣe wà lóòtù tí bá lókè o abáyé sọ̀rọ̀ ní ti gbà ẹgbẹ́ wa afẹ́sẹ̀gbẹ́ fún yàn àmàṣẹ́wọ́n báyìí o ẹlòmíà ní à ẹgbẹ́ tèmi mo fẹ́ kó wà lọ́tọ̀ ní mo fẹ́ kó ṣe kíní kan ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ ìsìn ẹgbẹ́ òpè méjì èèyàn kan ṣe òjẹ́ ń dá sí ẹgbẹ́ o tí o kò yí àpọ̀lọpọ̀ àwọn èèyàn wa ṣùgbọ́n lọ́hùn á ń fura mọ̀nà kò ní ṣe wà lọ́nà so lọ́wọ́ àkó àwọn ṣe. ìbéèrè tí mi ò bá béèrè ni pé ó dà pé tí mẹ́nu bá mo fẹ́ béèrè pé ǹjẹ́ ṣé ẹ̀rọ nìkan sọ fún yín pé ẹ padà sí di iṣẹ́ ẹ̀yìn àbí ó kàn wù yín lọ́kàn àbí bàbá kan ló ní ohun tí yóò yẹ kó o ṣe délé yìí. lótú ẹ try ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ní ara ṣe 89 mo wà ní school mo wà ní secondary school mo ti ṣe secondary school náà bẹ̀tẹ̀ nǹkan méjì ni mo ṣe ní school jù nínú nǹkan méjì ni mo ṣe ní school yẹn àwọn tó jẹ́ master mi nígbà yẹn till now wọ́n ṣe wà láyé o wọn ò dẹ̀ fi mi ṣe ní ìlú òfin wọn ṣe ní mo máa ń gbá bọ́ọ̀lù mo dẹ̀ play table tennis in fact mo gbá bọ́ọ̀lù nínú iye wa nígbà yẹn àti iye wa north àti iye wa south ní around 1991 mo gbá bọ́ọ̀lù mo lọ sí Òṣogbo mo lọ gbá bọ́ọ̀lù níbẹ̀ èmi mo gba cup kan lọ́dún yẹn mo gba cup mo win ní cup ní around 1992 mo lọ ní play fún Yewa north Yewa south a lọ play yẹn láìpútà Abiola win àti lọ play table tennis yẹn lọ́dún yẹn ó wá ní àwọn play lókè ọ̀dọ̀ àwọn bí náà mo play table tennis lókè ọ̀dọ̀ bí náà ó ní bàbá kan bàbá yẹn arúgbó family ni wọ́n lókè ọ̀dọ̀ ó rà ń gbé bóyá 87 ni wọ́n ti rí kọ́ọ̀pù yẹn pé àwọn wẹ́n tó máa gba kọ́ọ̀pù yìí kó lókè ọ̀dọ̀ bẹ̀tẹ̀ alhamdulilayi nígbà yẹn fún table tennis kọ́ọ̀pù yẹn mo gbà primary school tí mo ti jáde ní Ìlọrin primary school kọ́ọ̀pù náà mo gbé lọ síbẹ̀ pé mo fún school yẹn ní kọ́ọ̀pù yẹn nítorí pé
ka primary school jáde so nígbà yẹn wọ́n sàbí bá mi wọ́ọ̀kẹ́ mo ṣe pálí fún mi nígbà tá a lọ Òṣogbo mo win ní World Cup kan l'Óṣogbo lọ́dún yẹn ní yàrá 92 yẹn náà mo win ní World Cup kan so ibẹ̀ ní orí ẹ̀ ti kàn àwọn olùgbà tó tẹ̀sí báyìí wọ́n sàmì bá mi ṣe wàhálà lọ ṣe pálí láti bẹ̀ lọ nínú àwọn tó fẹ́ travel nígbà yẹn orúkọ mi jẹ́ number 1 nínú wọn. nígbà tó táyìn náà ṣe fúsà jáde in 2 weeks torí mo ti pè ọgọ́rọ̀ dáadé mi mọ́ ń gbà yẹn tó dáadé mi kọ́ ló tọ́ mi so in 2 weeks mo wá bá ìgbó dáadé mi wọ́n dábẹ́rẹ́ pé ọlọ́run máa ṣe lọ́wọ́ báyìí mo ṣàlàyé fún dáadé mi náà àti ẹ̀mú dáadé mi yẹn àṣẹ ìgbà tí máa wà lọ́dọ̀ fún dáadé mi ni mo ṣe wá nílẹ̀ dáadé fún dáadé mi báyìí bí dáadé mi ṣe ráìsàn mi yẹn wọ́n wá sọ fún mi wọ́n gbọ́ ẹ̀gbọ́n wọn ni pé ọmọ yẹn travel tó ń lọ yẹn kò ní bọ́ sí o wọ́n sọ fún mi wáyé ìṣẹ̀lẹ̀ wọ́n wà lé dáadé mi dẹ̀ lọ dáfá dáadé mi ọ̀dẹ̀ mi bá wọn dẹ̀ bàbá wọn wọ́n dẹ̀ lọ sójú ọ̀rọ̀ àgbo pé ọmọ àwọn lámọ́já báyìí o ó fẹ́ travel kò gbọ́dọ̀ lọ́wọ́ wọn gbọ́dọ̀ pálẹ̀ o pé torí pé tó bá ti lè lọ iṣẹ́ yìí kò ní iṣẹ́ yìí mọ́ iṣẹ́ yìí máa wọ́ sí iṣẹ́ kò ní iṣẹ́ yìí mọ́ òun dẹ̀ ló fẹ́ kó ṣiṣẹ́ yìí tó bá ti lè lọ kó travel yẹn iṣẹ́ yìí kò ní ṣe mọ́ àwọn ẹ̀gbọ́n máa kó sí lórí ó máa padà máa lọ sí skul ní skul máa padà lọ kò ní jókòó sí ẹ̀gbọ́n ọmọ kan lè jẹ́ kó gbọ́dọ̀ jókòó iṣẹ́ yìí lọ́wọ́ wọn láti mi àṣewọ́n gbogbo ẹ̀ wọ́n ti àsìkò travel dé àti lọ àwọn síkẹjà àti wàá bẹ̀ láti 3 days after àtàwọn travel wọ́n ti gba gbogbo pálí wa wọ́n ti gba láti week lọ́wọ́ wa wọ́n ti lọ submit yẹn bẹ́ẹ̀ wọ́n ti ń dé dọ̀kọ́ máa gbórúkọ kan máa gba pálí wọ́n ti wọ́n pálí mi ti gbé sá wọ́n ti wọ́n pálí mi ti gbé yàwó nígbà tí wọ́n ti láti kẹjà orí mástà mi orí ọ̀tá wọn ti dàrú gan ọ̀tá wọn wà ókè pé mẹ́ẹ̀ mástà mi dẹ̀ láìkì mi gan máa ń gbé bẹ́ẹ̀ kìlì lórí table tennis lélẹ̀ mástà mi ò jẹ́ kí n wálé wọ́n láti wálé wọ́n láti mi àti ẹ̀gbọ́n láti mi pé bá ìṣẹ̀lẹ̀ o láti mi kàn rẹ̀ nìyí. mọ́mí náà wà láyé náà mọ́mí náà wà bínú wọ́n wá ń jà pẹ̀lú dáàdì mi pé wáyé tọmọ òun fẹ́ sóríire tó jẹ́ kọ́mọ òun sóríire dáàdì mi wá ní wá sóríire àwọn òfin kó lọ tíráàmù yẹn ni torí iṣẹ́ yìí jáde láàrin mọ́mí mi àti dáàdì mi ló fà á tí dáàdì mi sọ pé òkè síbi torí pé òun mú ọmọ ìyáálé kan ṣoṣo lẹ́sẹ̀ ń pariwo yìí ọ̀dà òun máa dáàbò owó ẹ̀ dọ́ọ̀dúró ọmọ ológun ẹ̀ òun máa dádúró òun lọ sí skul mọ́ láti mi ṣe lọ sí skul lọ́jọ́ náà nìyẹn wọ́n ti lọ dá àbúrò mi dúdú náà lọ́dọ̀ náà dúró skul nìyẹn pé àwọn méjì ni ó yà kó fẹ́ ti ṣe mi fún mi tó fà á dé mi ó jẹ́ pé àwa méjèèjì ń dání mi ní kájókòó ti ṣe alhamdulillah adẹ̀dúpẹ́ fọlọ́run lọ́jọ́ tèmi kí bàbá yẹn tó kú ọlọ́run ti ṣe dáadáa púpọ̀ fáwọn méjèèjì tẹ́nìkan ò dẹ̀ bẹ́ẹ̀ nìkan jà tí ó sì àwòkọ́ lọ́rọ̀ pé àwọn agbéṣẹ́ yẹn àwọn ọmọ láti ìbí náà tó kú àtúkọ́ gbogbo wọn ti kúrò sí wọn tí wọ́n mọ ẹ̀yìndínlógún dáadáa o wọ́n ti mú sí ohun tó fà á ní alhamdulillah travel yẹn náà tí a bá sọ pé mi ní lọ́gbà yẹn náà travel yẹn lọ́wọ́ tá a bá ń lọ lé ní sí travel náà làwọn lè ní wọn sọ pé ní sí mi ò ní ìgbà mi lọ ṣe mọ́ kí ni mo lọ ṣe pé kákan ṣeré lọ kákan nájú lọ káwá lé káwá wà lọ́hùn abóyìnbó sọ̀rọ̀ nígbà máa ṣe lọ́hùn náà àṣẹ lé so adúgbò fọlọ́run àdẹ̀dùgbà fún Ifá àtàwọn olúmọlẹ̀ àdúgbò fún wọn lọ́jọ́ tèmi. ẹ jẹ́ kí n yà bá ìbéèrè tán nípa bí a bá ṣe ń gbọ́ ìlú ní kékeré ẹ bá a sọ ìtàn tí ó bí ìlú ló bí kẹtó lọ màá fún yín ní ìwé kan lọ màá fún yín ní ìwé yẹn màá ní kẹlẹ bá mi go through yẹn dá
bàbá mi tó wà ń bẹ̀ tó jẹ́ olóbì ti ìlóbì tèmi tó ń bẹ láyé lẹ́nu tó lè máa pẹ́ lápèrè tó máa pẹ́ láṣẹ àwọn ọmọ ṣèwé yẹn jáde àwọn lọ ṣe ìtàn lóbì yẹn àwọn kọ jáde bẹ̀rẹ̀ kó di pé wọ́n kọ̀ tọ̀ lóbì yẹn lẹ́bí àwọn náà ṣe jẹ́ níwọ̀nba àwọn bá tá a sì délé ayé yìí náà a lè sọ gbọ́dọ̀ méjì gbà ẹ̀ tó jẹ́ pé after ti máa fi ìwé yẹn tán ẹ lọ go through yẹn kẹ́ wọ̀nba méjì tí mo fẹ́ sọ lórí ẹ̀ lé mi. Ìlú Ìlóbí jẹ́ ìlú kan tó jẹ́ ìlú ńlá tó dẹ̀ jẹ́ ìlú kan tó wà nínú ìṣẹ̀ǹbáyé lọ́wọ́lọ́wọ́ lè ní ìṣẹ̀ǹbáyé pọ̀ káàkiri bẹ̀tì Ìlóbí lọ́wọ́lọ́wọ́ lè ní ó sì jẹ́ ìlú tí ìṣẹ̀ǹbáyé sì rìnrìn dáadáa ń bẹ̀ tó fẹsẹ̀ lé dáadáa tí ò dẹ̀ sí wọ́n ní wọ́n pé mẹ́. Ìlóbí ìlú tó lágbára ni o ẹ bá dárúkọ Ìlóbí ń gbòòrò àwọn èèyàn máa ń sáré bẹ́ẹ̀ ìlú tó máa ń fàyè gba gbogbo nǹkan láti ṣe nírọ̀rùn Ìlóbí tó máa fẹ́ sọ̀rọ̀ Ìlóbí wọ́n máa sọ̀rọ̀ dé ọ̀dọ̀ Alákétu torí pé Alákétu yẹn ni Ọlọ́run tó Ìlóbí ti ń bọ̀ sórí tó kù díẹ̀ ni bá tẹnu mọ́ sí yan àlùsọ́tán ṣùgbọ́n ní gbogbo kárakára bá ṣe wà ní Yewa yìí àti Yewa North o àti Yewa South o ní kárakára ìlú tó ṣíwájú lójú ò ti sì ẹ̀sà bóyá ẹ̀gbọ́n mi dáadáa Abẹ́òkúta lẹ́nìí lọ́lọ́ba gbogbo fẹ́lẹ́ lọ́nà fún fáyánlẹ̀ mi ọ̀ Abẹ́òkúta lẹ́nìí wọ́n ti ń jọba tó ti lọ bí ọba 6 kí wọ́n tó ṣe ìtàbí kálóta kí ó tẹ̀ dó nígbì wọ́n ti jẹ ọba tó tọ́ba 6 kí Abẹ́òkúta tó ṣẹ̀dó bẹ́ẹ̀ Ìlóbí jẹ́ ìlú kan tó jẹ́ pé ìlú ńlá ni ní kàràkàrà ní Yewa North Yewa South ìlú tó ṣíwájú Ìlóbí ò tí ì sí eléyìí sọ̀rọ̀ jókè o kò sọ̀rọ̀ pé àwọn pé àbọ̀ngbèrè àdúgbà rárá o tó lè jẹ́ pé gbogbo àwọn ìlú tá à ń sọ yìí náà ló ní ẹ̀ka ló lẹ́ka ló lásẹ̀ sí Ìlóbí so ìlú ńlá ni Ìlóbí ìlú ńlá ni tá a bá fẹ́ sọ sórí yẹn gangan ní tá a bá tẹnu bọ̀rọ̀ sọ pé olùgbàlẹ̀ nítorí gbà tí Ìlóbí ń bọ̀ tí wọ́n jọ ń bọ̀ àwọn mẹ́ta ni wọ́n ń kóra wọn bọ̀ Ilé Ifẹ̀ náà ti ń bọ̀ wọ́n gbà sẹ́yìn kọjá lọ sí Kétu yẹn náà tẹ̀lé sí látara Kétu yẹn náà ti wá múra wọn àwọn mẹ́ta ló múra wọn bọ̀ láti Kétu tó ń jọ ń bọ̀ nínú àwọn mẹ́ta tó ń bọ̀ láti Kétu yẹn afarakọ́ wọn ó dúró sí làrò òun lòró náà yẹn o afarakọ́ wọn òun náà pàṣẹ òun náà lọ́dọ̀ òkúta ní bá ní kí n tẹ́lẹ̀ bọ̀rọ̀ máa ilé máa kún gan àkọ́kọ́ bí ọmọ tàbí òkúta torí kóbìnrin nìyẹn ẹ̀gbọ́n àbúrò ẹ̀gbọ́n àbúrò àwọn mẹ́ta ni wọ́n lọ́gbọ̀n bàbá bì ìjọba ìtọ́jọ́bìnrin nínú wọn ìyẹn ló gba dókítà lọ ìtọ́jọ́bìnrin nínú wọn ìyẹn ló gba dókítà lọ ìtọ́jọ́bìnrin nínú wọn ìyẹn ló gba dókítà lọ tó fọ́ọ̀sì ọmọ tí ẹ̀ máa kọ́kọ́ bí oríkì yẹn náà ló bá lọ ọ̀rọ̀ ẹ̀ pọ̀ bí ẹ bẹ̀rẹ̀ ta olóúnjẹ ọmọ Aláké Ẹ̀gbá ọmọ Alákétu ni o ẹ gbọ́ ọmọ Alákétu ni o so ètò pọ̀ ni èyí tó jẹ́ ẹ̀gbọ́n yẹn ló gba Ìlóbí wa gbàtó pọ̀ ó dúró ní Ìlóbí òmùwà kò sáyé bẹ́ẹ̀ wọ́n padà wá jókòó tẹ̀sí Ìlóbí ilé gbàtó tó wá dé Ìlóbí ilé tó àyè gbà dáadáa torí pé nígbà yẹn táwọn bá ti níbi tó omi wà wọn ò ní dúró ní wọ́n tẹ̀ máa ṣe wọ́n tó máa ṣe ó ní odò tí wọ́n rí bí lọ́dún náà lọ́hùn odò yẹn òun là ń pè ní Òsẹ̀ lẹ́nìí gbogbo ìlú káàkiri àti tó ń jẹ́ Òsẹ̀ ó fara kọ́ sí Ìlóbí torí omi tí wọ́n ń pè ní Òsẹ̀ yẹn omi ẹ̀ ni wọ́n rí tó ń sẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ omi ẹ̀ ló dé Òsẹ̀
wọ́n máa gbọ́ nígbà mí pé àwọn ọlọ́mọ ọ̀sẹ̀ alákàbàlákùn. Ìtàn tí ó pọ̀ ni ìtàn ìlú Ìlóbí ní gẹ́gẹ́ bí a sì béèrè. A padà mú ìtàn ìlú Ìlóbí, kódà a dé ọ̀dọ̀ ọba aláyélúwà kí ó tó di pé a fi inú ìlú sílẹ̀ ká lè bẹ̀rẹ̀ lórí ìtàn ìlú Ìlóbí. Tó olóyè wa QOWIY AJIBADE ọ̀kan lọ́mọ OOSA àti ìlú Ìlóbí láti ń bá sọ̀rọ̀. Kó tó di pé a fi àdàgbà ìtòrò síbì kan ní ọjọ́ ti tòní. Àsìkò yìí gba gbogbo àwọn ẹ̀dá èèyàn tí wọ́n fi ojú àbùkù wo ẹ̀sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe. Ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn kí ẹ sì bá wa wúre fún ìlú lápapọ̀ pẹ̀lú àwọn àlejò tí wọ́n wá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ ṣe olóṣù, èmi máa ń sọ̀rọ̀ ṣe rí àwọn tá a gbé ìṣẹ̀ṣe dání, àwọn la fi àyè gba gbogbo àwọn tí wọ́n fojú àbùkù wo ìṣẹ̀ṣe. Àwọn tá a gbé dání, àwọn la fún wọn ní ṣáǹsì tí wọ́n ṣe ń fojú àbùkù wo gbogbo ẹni tó jẹ́ ìṣẹ̀ṣe. Kí ni àyè tá a fún un ní pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe ló dì mú tó wá wà nílànà ìṣẹ̀ṣe, ó níbi tí wọ́n ti gbọ́dọ̀ máa bá lù wọn, ó ní àwọn ìwà tí wọ́n gbọ́dọ̀ máa rí lọ́wọ́ wọn, ó ní àwọn nǹkan tó gbọ́dọ̀ máa ṣe, ó ní àwọn nǹkan tó gbọ́dọ̀ máa gbọ́ wọn mọ́, ó ní àwọn orúkọ tó gbọ́dọ̀ máa pè wọ́n. Gbogbo ẹni tó bá gba ìṣẹ̀ṣe dání, a gbọ́dọ̀ bá níbi tó ti ń sọ pé wọ́n ń ṣèbàjẹ́ èèyàn kan náà wọ́n lọ múrí èèyàn kan bẹ̀yẹn, wọ́n lọ mẹ́sẹ̀ èèyàn kan bẹ̀yẹn. A gbọ́dọ̀ bẹ́ni tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe ló gbé dání lọ́wọ́, a gbọ́dọ̀ bá ń bẹ̀. Gbogbo ohun tó lè ta àbùkù bá ìṣẹ̀ṣe, oníṣẹ̀ṣe máa ń jìnnà sí ni. Bàbá gbọ́ mi dáadáa. So àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe nítorí àti sọ pé wọ́n ṣáà lè mọ̀ páwa yìí, torí pé tẹ́ ẹ bá ti lọ bá oníṣẹ̀ṣe babaláwo oníṣègùn, tẹ́ ẹ ti lọ bá wọn lórí Facebook tí wọ́n ti ń polówó ọjà tí wọ́n ń ta, kí ni wọ́n ń tà tí wọ́n polówó? Ọ̀rúnmìlà fúnra rẹ̀ ò lọ sórí Facebook ni. Bẹ̀tì bàtà yìí ti dáyé yìí sí, wọ́n ti máa ń lọ sórí Facebook náà jẹ́ ká ayé mọ̀ pé ìhun tó gbé dání, ìhun tó bá lọ rẹ̀. Lórí social media ni kí ni babaláwo ṣe lórí social media, kí ló ní ṣègùn ṣe lórí social media, kí ló ń wá kiri, kí ló ń wá kiri. Àwọn àgbàlagbà àwọn ní kẹ̀lẹ́ là ń bá gún, kẹ̀lẹ́ là ń bá kàlà. Tẹ́ bá ti ń bá oníṣègùn babaláwo, tẹ́ ẹ ti ń bá wọn níbi tó yẹ kẹ́ ẹ bá wọn, tẹ́ bá ti ń tó yẹ kẹ́ ẹ rí wọn, wọ́n ti bàyé jẹ́. Àwọn dẹ̀dẹ̀ tutù ayé, torí pé tí ìlú bá dàrú gbà mí, tí ìlú bá pè wọ́n, wọ́n á lọ dáfà ní ètùtù wo là á ṣe, egbò là á gbẹgbà, àwọn orúmọlẹ̀ wo là á bọ̀ tí ó fi tùbà tí ó fi tùṣẹ́. Bẹ́ẹ̀ sì gbogbo àwọn tá a gbéṣẹ́ ìdánísì, àwọn nǹkan tá à ń wá ó ti kọjá àwọn tá a bá. So òun ló ṣe jẹ́ pé àwọn àbùkù tó fi ń kọ àwọn ní ìṣẹ̀ṣe, àwọn tó ń fa nìyẹn. Tí aláàfáà bá ń bú oníṣẹ̀ṣe rògbò ọ̀dà lóhùn, ò nídìí ẹ̀. Torí pé náà bá kọ́ sí jẹ́ ká mọ̀, àwọn òṣàkọ́ ń jẹ́ ká mọ̀, irú Ọbàtálá jẹ́ ká mọ̀ nínú wọn pé aṣọ fún òun wọ̀ o, wọn ní gbọ́dọ̀ tàbí sára. Tó tálà bá kan bá ń ṣe wá sí tó bá ń bó oníṣẹ̀ṣe tó ṣe gbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn dá lóhùn, kò sí wọ́n wà láà. Nígbà tó ń bó oníṣẹ̀ṣe ṣe bí kò wá sílé ẹ̀ gbọ́ mi sà. Ọdún náà fúnra rẹ̀ náà fèsì àwọn kan báyìí, ọdún náà fèsì àwọn kan báyìí, ó fèsì ẹ̀ ṣùgbọ́n torí pé ohun tá a fi rán ni tí ò dẹ̀ kọjá yìí ẹ̀ níṣẹ́ ló fi ṣẹ́gun. Kò sí tó bá jẹ́ pé lóòótọ́ oníṣẹ̀ṣe ni ẹ́, ó máa rí ṣàlẹ̀ jíìsì jẹni tí ó gbàgbọ́ lọ, ó máa rí ṣàlẹ̀ jíìsì jẹni tí ó gbàgbọ́, ó máa rí àwọn nǹkan tó lọ́wọ́ máa fi dán tí àwọn olúmọ̀lẹ́ wá fi lọ́gbà ṣó o lè jókòó táwọn, ṣó o lè gbàgbọ́ táwọn ṣe. Kí Elédùmarè kókó wa mọ̀ ṣe. So gbogbo àwọn tó ń fojú àbùkù oníṣẹ̀ṣe, gbogbo wọn náà padà bọ̀ wá bẹ̀. Wọ́n padà sí kíni? Wọ́n padà bọ̀ àforíbalẹ̀. Torí pé gbogbo ẹni tó bá ti jẹ́ gbé ìṣẹ̀ṣe dání kó tù kó bà ní.
láti jẹ ẹ̀rín sí gbogbo àwọn èèyàn tó wà níbí àdúrà la máa ṣe fún gbogbo wọn títí wọn bá gbà kí tiwa náà gbà lẹ́yìn ọ̀rẹ́ akọ àmọ́ ṣe so àwọn tó ń fojú àbùkù oníṣẹ̀ṣe lọ́dọ̀ wọn bí tí wọ́n fi fojú àbùkù wọn níbi tí wọ́n jẹmọ́ ibi tí wọ́n dá dúró sí ibẹ̀ náà máa fi kàn wọ́n ẹ̀ bá ń sọ social media tí Facebook ń gbé irú àwa yóò ní dáhùn sí o torí àsìlẹ́bù ẹ̀ àjọsí lórí ọwọ́ ó jura wọn lọ àjọsí ńlá yẹn àfáà tó wá fẹ́ bú mi ẹ̀jẹ̀ kó máa bọ̀ kó bú mi pásítọ̀ tó wá fẹ́ ẹ̀kọ́ máa bọ̀ kó wá bú mi gbogbo àwọn látàgbà àwọn ní àwọn tó ń ṣe kọ́mẹ́dì àwọn ní kọ́mẹ́dì àwọn ìwà àkọ́tọ́ fẹ́ jẹ ni oníkọ́mẹ́dì kan ò lè fi mí táyín torí pé mi ní pé sàrà nìkan ya musa lórí ẹ̀ tó wá fẹ́ ṣe kọ́mẹ́dì ẹ̀ kó ṣe kọ́mẹ́dì ẹ̀ lórí nǹkan tí màá fi ṣàdúrà fún wọn lọ́sọ́wọ́ tó bẹ̀ tí ẹ bá ti lórí ṣẹ̀ṣe babaláwo onífà kan oníṣègùn kan tó tún lọ sórí social media tó tún lọ sórí Facebook tó lọ ṣó ààrẹ tó bá ti rí bẹ̀ fún ìfaramọ́ so bó ṣe rí nìyẹn. kó tó ti pé. so mo ṣàdúrà ọ̀gbẹ́sà jẹ́ kí mo ṣàdúrà gan-an fún gbogbo àwọn táwọn jọ dúró tí wà tá a bẹ̀rẹ̀ ọdún yìí mo gbà lórúkọ ti Ọlọ́run mi tí ò pé méjì mo gbà lórúkọ ti Ọlọ́run mi mo gbà lórúkọ ti Ọlọ́run mi tí ó yẹ pé kò ní pé méjì láyé táyé bá sì jáyé mo wá gbà lórúkọ ti ọ̀run làbára àgbọ̀mọ̀rẹ̀gùn mo gbà lórúkọ àwọn ẹgbẹ́ mi ọ̀gá ògo anọ́dọ̀bìnrin ara àgbo onípàṣẹ rẹ ṣẹ̀ṣẹ̀ lẹ́kùn ṣẹ̀ṣẹ̀ lábàtà mo gbà lórúkọ pé gbogbo àwọn tó bá wá síbi ọdún yìí pátá tó bá dàmọ̀dún gbogbo àdàmọ̀ tó ń lé àti iná olótú ẹ̀yin náà bá wà lé lẹ́mọ̀dún o gbogbo ọlọ́run ìyá mi ẹ̀yin náà bá lẹ́mọ̀dún o gbogbo Nàìjíríà ètò lè yìí ọlọ́run bá sọ dẹ̀rọ̀ ọlọ́run bá sọ dẹ̀rọ̀ Nàìjíríà bá sọ dẹ̀rọ̀ ìlú Nàìjíríà ó máa rọ́jú ìlú Nàìjíríà máa ráyè àmàlí tiwa ṣe ń bẹ̀ kò ní lé mọ́ wa ń bẹ̀ iwájú lè máa ń bẹ̀rẹ̀ iwájú lè máa lọ pírẹsidẹ́ntì wa Bọ́lá Ahmed Tinubu pátápátá ó àwọn àgbàlagbà ní ohun ọmọdé kò ṣe bí àgbà ṣùgbọ́n yóò tàbí ní òjẹ́ ó dẹ̀ gun kájẹun pẹ́ lẹ́nu òǹfà ní òjẹ́ Bọ́lá Ahmed Tinubu máa gbìyànjú máa ṣe díẹ̀ ṣùgbọ́n kí ni ẹ ti wọ́ọ̀sì tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n gba tí ò kí ń fèèyàn lé àbáwọn ṣe àbáwọn tó ó máa di ọ̀run o ẹ̀sà gbogbo ọmọ aráyé pápátá ayé ká ló ń gbàgbọ́ pé Nàìjíríà máa di ọ̀run lágbára Ọlọ́run Nàìjíríà máa di ọ̀run ó ti yí ni bẹ̀tẹ̀ ó máa di ọ̀run adàlágbé Ọlọ́run ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣé thank you God bless you kí ó tó di pé olóòtú ọmọ lọ mo ní ìyànkan náà tó wà níbi tó jẹ́ ọ̀gá mi àwọn Mr. Àwíṣẹ́ Agbóyè so mo fẹ́ kí àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi tajọ́ wà nínú ayé tajọ́ ń ṣe díẹ̀ nìyẹn. tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá fún bí ìṣẹ́jú mélòó kan tí ẹ ti ń bá wa bọ̀ lórí ìkànnì OJB TV ní ẹ̀ka èdè àbínibí lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa a ti gbọ́ púpọ̀ nínú ọ̀rọ̀ àti gbọ́ púpọ̀ nínú ọ̀rọ̀ ọdún Ifá àti gbọ́ oríṣiríṣi àwọn nǹkan gbogbo wa láti mọ̀ pé Ifá àtọ́nisọ́nà ni gẹ́gẹ́ bí àlàyé tá à ń gbọ́ lẹ́nu bàbá wa olóyè QOWIY AJIBADE ọ̀kan lọ́mọ òòṣà tìlú Ìlóbí látìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ ká sọ tiwa tó a máa lọ lọ́jọ́ ti tòní ká tún lè padà wá ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ò yí padà Asiwaju Olalekan Akanji ikọ̀ Ademeto ọmọ bàbá ń jẹ Ògbómọ̀ṣọ́ ló kì í pé ká fayọ̀ ká fìdùnnú ká fi pàdé níwòye ọjọ́ mẹ́jọ ire o.